gbọ́ lẹ́nu wọn ó yá jẹ́ ká lọ gbọ́. gbogbo ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín káàkiri ayé o mo dúpẹ́ o Ọlọ́run ọba tó ní mí kò ní jẹ́ kẹ́nìkan kan kú nu gbogbo yín o yóò sì mọ bá mi tó tì yín kò ní jẹ́ parẹ́ ọdún tí a dúpẹ́ pé ọdún 2025 yìí ó ń bá tiẹ̀ lọ kò ní di ẹnìkan wọn bá ṣẹ́jú tó kù yìí kò ní di ẹnìkan kan wa mẹ́rù lọ tọmọtọmọ ọdún 2026 tá a wá fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí ọdún ayọ̀ lọ́lọ́run ṣe fún gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ṣe lọ́dún òmìnira ọdún dùnnú ọdún ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́run ṣe gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n ń wò pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń bá ká Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò wọlé àwọn ọdún tá a fẹ́ mú yóò dojú àwọn ọ̀tá wa yóò jẹ́ káwa ó lè ká lè yìn ká lè dúpẹ́ torí pé Ọlọ́run ọba ni ó ní gbogbo nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba ni ó ní gbogbo nǹkan lọ́dọ̀ òun lọ́ba tá a lè fọ̀rọ̀ wa tá a lè kọ́rọ̀ wa lé alágbára kankan agbára kí la ní káwa tó mọ dúpẹ́ ká dúpẹ́ pé Ọlọ́run tiẹ̀ tì wá síta àtàmọ́ ṣe o àti àmọ́ ṣe o ó ti wà nù àkọọ́lẹ̀ pé àwọn kan jáde nígbà kan tí wọ́n ní kí Nàìjíríà ó pín gbogbo àwọn bàbá wa tá à ń dákọ̀ yẹn náà kò sí kankan tó ní kí Yorùbá ó pín nù wọn bẹ̀rẹ̀ látòrí bàbá Awólọ́wọ̀ gan àwọn náà ò pé kí Nàìjíríà ó pín wọ́n fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì prime minister làwọn náà fẹ́ jẹ ń gbà yẹn bàbá wa Abíọ́lá náà ò sọ pé kó pín àwọn náà fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà ni so gbogbo àwọn bàbá wọn tá à ń dákọ̀ wọ̀nyí wọ́n fẹ́ jẹ orílẹ̀ pírẹsidẹ́ǹtì ìbẹ̀rẹ̀ bọ́ àwa àwọn yìí àwa tá a da tá a jọmọdé tá a jẹ́ nǹkan kan yìí tí bàbá Bánjí Akíntóyè lídì wa yìí àwa la kọ́kọ́ jáde pé àbá Nàìjíríà ṣe mọ́ àwa tá a wá jáde yẹn náà là á gbà láti Ọlọ́run yóò wà nù àkọọ́lẹ̀ pé a jáde so àwọn bàbá wa ní béèyàn bá ṣubú kò ní mẹ́rù dì a jáde nígbà tọ́lọ́run fẹ́ Ọlọ́run máa ń ṣe nǹkan kan torí nǹkan kan òun lọ́ba tó tì wá jáde ńgbà yẹn ṣe ti understand ó ní ohun tó rí tó fi ní ká jáde ńgbà yẹn òṣèlú olóṣèlú tí ó lọ ọmọ gbogbo nǹkan tí mo kójọ tú àwọn olóṣèlú ní mi ṣe fọwọ́ náà mi ṣe yàwó òṣèlú tó lé ní gbowó pa ayá mi rí mo súnmọ́ àwọn olóṣèlú gbogbo property mo nílé ní tí ọ̀dọ̀ wọn bá díẹ̀ jẹ́ through àwọn olóṣèlú ni mo ṣe ní ibi tó yóò ṣe Ọlọ́run wà through wọn ni mo bá bàbá Oyinlọ́lá mo bá ṣèjọba mo bá Ládọjà ṣèjọba mo bá bàbá Láàmú jẹun so kò sí olóṣèlú kan ní àwọn tó ń bẹ ní Nàìjíríà yẹn tí mi ò mọ̀ so ti yẹn sìn gbogbo wọn ni mo mọ̀ pátápátá tó yóò ṣe Ọlọ́run wà ṣùgbọ́n gbà tásìkò àwọn bàbá wa ní tásìkò àti ṣúbà ti tó ìdí máa la ni gbàtọ́lọ́run fẹ́ ká jáde la jáde yẹn so mo dẹ̀ mọ̀ pé bá ṣe jáde yẹn náà kò ní rẹ̀ wá títí táfi débi tá à ń lọ kò ní rẹ̀ wá títí táfi máa débi tá à ń lọ láṣẹ Ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ náà la máa parí ẹ̀ lágbọ́ Ọlọ́run mo dúpẹ́ o mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o kí ló dé táwọn ní dúpẹ́ fọ́lọ́run kí ló tà ní dúpẹ́ èèyàn kì í fi kú yọ̀yàn níjọ́ kiri ní àná náà rè tí Buhari nìkan wọ́n pa wá tó àwa náà rè Màlàmí tó ní òun wanted Sunday Igboho gbogbo ayé lórí NTA gbé olóhun ti àkáǹtì mi pa òun wanted mi ẹni bá bóun rí mi mú ó fowó sí Màlàmí dà lẹ́nì ìyàwó Màlàmí dà ọmọ rẹ̀ dà ẹ̀yìn fi yọ̀ wọ́n ń bẹ́ẹ̀nu gbága àlùbáríkà àwọn tó lọ́jọ́ èní àlùbáríkà àwọn tó kúnnu lé mi níbi tí Màlàmí ó wà tí ó ti parí ìgbésí ayé ènìyàn tọmọtọmọ àlùbáríkà yìí pé Màlàmí ló néèmù mi ní ó néèmù ni òun ló fi wanted sórí mi àṣẹ Màlàmí yẹn ló fi wanted sórí mi òun ni Buhari ní kó lọ sọ òun lọ sọ tí gbogbo pépà gbé tẹ́ǹtì gbé òun lọ pàréèdì àwọn lédèké ìjọ kìnìún àná Màlàmí yẹn náà ni ẹ wá wo bí tọ́lọ́run ti pàréèdì ilé Màlàmí lé ní ó pàréèdì ẹ̀ sínú ẹ̀wọ̀n àbí ìṣirò ọba Olódùmarè níbi tí Màlàmí ó ti mọ pàréèdì ẹ̀ bí ó lè yes ó pàréèdì Màlàmí bí kéde ẹsẹ pọ pàréèdì ẹ̀ bí ó lè ní ẹ wo iye owó tóun nìkan jí àtìrántì ẹ nìkan owó Màlàmí yìí ó wọ́ntẹ̀dì èmi ó dẹ̀ sponsor ó sì ń fi owó ọwọ́ rẹ̀ ó ń fi owó yẹn ó fi ń sponsor àwọn terrorist kan mọ pààyàn ẹ wọ lọ́hùn wọ́n kó sínú òkùnkùn wọ́n tàfà sínú mọ́lẹ̀ ní Màlàmí yẹn ó ń gbẹ̀wò wọ́n ti gbogbo owó tó bó ṣe ń sponsor àwọn terrorist kan mọ pààyàn kan mọ bà Nàìjíríà jẹ́ kan mọ pa àwọn aláìṣẹ̀ ebi gbogbo ẹ̀ ní lọ́lọ́run ti gbé síta ń sìn ó ní iye owó tó ná lé mi lórí láti fẹ́ gbé mi láti Kútọ́nù wá sí Nàìjíríà ẹ wọ lọ́hùn òun ló náwó lé Kánú lórí tí wọ́n fi gbé wá sí
Nàìjíríà the same Malami yìí náà ni ẹ wá obi tó ń parí ìgbésí ayé sí nísìn kọ̀dẹ̀ tí kò tí mọ nǹkan kan gbogbo ohun tí Malami kó jọ lójú ayé rẹ̀ náà ní Nàìjíríà ò ti jẹrun àlùbáríkà ọ̀tọ̀ lọ́jọ́ èyí àlùbáríkà ọdún tá a fẹ́ mú ilé bó ṣe ìgbèkùn máa rí ló nìyẹn máa kú sí láṣẹ bẹ́ẹ̀ ni Èdùmàrè. láṣẹ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn torí Ọlọ́run rí mi pé mi ṣe nǹkan kan fún wọn ẹ mọ́ pààrọ̀ mi mọ́ ni. olóyè òun náà ló wà nídìí owó tán òun ní àfúgbò fún yín òun ló tún ní òun ló wà nídìí ẹ̀. bẹ́ẹ̀ Òun ni ló tún máa ìgbà wí tí ilé ẹjọ́ káàkiri dá mi láre lọ́sọ̀nà òun náà ló tún lórí takò mí Zoom. tó ní no òun ló wanted mi òun ló ti gbogbo àkáǹtì mi òun ló lé mi òun ló fi òun Malami ṣe Malami yìí ni Ọlọ́run bá wọlé ó wọlá àwọn ọmọ tèmi náà bí àti gbogbo àwọn tó yẹ pé wọ́n mọ irú ọdún yìí ó ní bíápì táwọn bíápì lọ́wọ́ tí ń wà ń bàdàn nínú bíápì ńlá ó lé mi kó òǹlù ó lé mi kó òǹdẹrù mi Ọlọ́run bá tọ́ la ẹtọ́ lọ́rùn lílé kùtọ́ ẹbọ ti kọ́kọ́ bá mi lé sẹ́wọ̀n lílé yóò kùtọ́ bá kùtọ́ máa lé yóò lé kó láyé pátápátá ni àlùbáríkà tó lọ́jọ́ yìí nígbà tá a bá máa gbòmìnira orílẹ̀-èdè Yorùbá kò ní sojú Malami àtẹrẹ rẹ̀ láṣẹ Ọlọ́run tó bá dẹ̀ máa sojú ẹnu ẹ̀wọ̀n ni ó wà so inú ẹ̀wọ̀n yóò tún wá sẹ́wọ̀n lórílẹ̀-èdè Yorùbá àlùbáríkà tó lọ́jọ́ yìí gbogbo gbèsè ayé Malami ẹ̀wọ̀n ló ti parí ẹ̀ mo yóò rìn ṣe so Ọlọ́run bá tó ní mí yóò bá mi dóòlà ẹ̀mí gbogbo àwọn Yorùbá ẹni tó wà lọ́sítù Ọlọ́run fún ọ ní ìlera tó péye ẹni tó fẹ́ bímọ lọ́wọ́lọ́wọ́ lásìkò tá a wà yìí Ọlọ́run jẹ́ kí wọ́n bí wẹ́rẹ́ ẹni tó wà nù oyún ò ní dààmú ẹni tí ń wọ́ ọmọ yóò rọ̀ mọ́ nínú ọdún tá a fẹ́ mú yìí ẹni tí ń pariwo lẹ́nu ọmọ Yorùbá pé èmi náà fẹ́ kọ́lé ọdún tá a fẹ́ mú yìí ọkọ̀lé ayọ̀ láṣẹ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ń pariwo pé mo fẹ́ níyàwó ọdún tó tá a mú yìí Ọlọ́run jẹ́ níyàwó láyọ̀ gbogbo kíbi tọ́mọ Yorùbá bá wà gbogbo ẹni tí ń wà wéèrè náà Ọlọ́run ṣe fún wọn ní rọrùn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ̀ ní dààmú àtẹ̀ntọ́ fẹ́ràn wa àtẹ̀ntọ́ lọ́wọ́ bá tó fọ́ọ̀sì mi lé lórí mo bẹ lọ́hùn mo fi àsìkò tá a wà yìí orí mo fi bẹ lọ́hùn fún gbogbo ọmọ Yorùbá káàkiri ayé torí pé Ọlọ́run bá ó ní ká dáríjì àwọn tó ṣẹ̀ wá kó ní ẹ lè dáríjì wá gbogbo ẹni tẹ́mi bá ṣẹ̀ mo tọrọ àforíjì lọ́wọ́ yìí ẹ dáríjì mi gbogbo ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ èmi náà ẹ dáríjì yín a gbọ́dọ̀ gbébinú ká mọ́ gbébinú wọnú ọdún tuntun kọ́lọ́n wá sí ọdún yìí ní ọdún ayọ̀ ọdún òmìnira ọdún ìdùnnú ọdún àlàáfíà ọdún tí gbogbo ọmọ Yorùbá ọmọ ọjọ́ tá a mọ̀ yọ pé yes Ọlọ́run ṣe tá à ń fẹ́ fún wa nìkan Ọlọ́run ṣe ẹnìkan kò ní kú o mo dúpẹ́ o mo kí yín o ọdún tí a fẹ́ mú yìí o mo tó tutọ́ lẹ́ẹ̀kan sí ọdún òmìnira ló máa jẹ́ gbogbo ọmọ Yorùbá káàkiri ní dààmú ẹ̀mọ́ wa jẹ̀kọ́ rẹ̀ wá lílé tí Trump ń bá wa palẹ̀ bí wọ́n ṣe ń lé àwọn terrorist ẹ jẹ́ ká nígbàgbọ́ náà kan wá pínlẹ̀ Yorùbá ni wọ́n ń sáwọ̀ o bí wọ́n ṣe ń rọ́ wọn yẹn wọ́n rọ́ wọlé Yorùbá ni o so ẹni bá a ṣe jọ ń ṣe ẹ mọ̀ jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ jàgán báyìí ni o torí ilé tí wọ́n ń lé wọn yẹn ilẹ̀ Yorùbá ni wọ́n ń rọ́bọ̀ òun ò níbi tí wọ́n fẹ́ rọ́ lọ ilẹ̀ Yorùbá ni wọ́n ń rọ́bọ̀ o aláti múra ká fún okùn ṣòkòtò wa lé so Ọlọ́run bá tó ní wá kò ní já sírin o kò ní já bọ́wọ́ ọdún tuntun yìí o ọdún yìí o mo tún sọ lẹ́ẹ̀kan sí ọdún òmìnira lọ́lọ́run ṣe ọdún ayọ̀ lọ́lọ́run ṣe àní fojú sunkún ọmọ àní fojú sunkún aya àní fojú sunkún ọkọ wọn ò ní fojú sunkún àwa náà mo sì sọ yẹn ní òṣèré àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kulẹ̀ ẹ lọ́wọ́ àlùbáríkà Jésù àlùbáríkà ànábì bí ó ṣe rí ni mo dúpẹ́. Ìgbòho ẹ jẹ́ bá kí bàbá àwọn bàbá kí tó yàn ti wà lórí ìkàlẹ̀ ẹ bá wa kí wọn. Bàbá mi dáadáa mo ti kọ́kọ́ kí wọn náà tẹ́lẹ̀ tí a mọ̀ pé wọ́n bá mi lẹ́nu àwọn ti dé ẹ̀ ṣe tó ta lẹ́yìn ní sẹ́mu kó da bẹ́ẹ̀. ó ti kéde bàbá mi ti sọ tèmi tán bàbá mi Ọlọ́run jẹ́ mi yóò kún fún mi dáadáa. Àmín àṣẹ o. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ mo ti sọ síwájú kẹ́ tó dé ẹ̀yin náà lẹ parí ẹ̀. Àmín ẹ̀yin àṣẹ. lọ́lọ́run náà ó ti wà nú àkọọ́lẹ̀ ẹ máa ń sọ̀rọ̀ kan fún mi ní Kútọ́nù ẹ ní bàbá mi wọ́n sọ̀rọ̀ kan fún mi ní Kútọ́nù wọ́n ní Sunday màá ní bàbá mi wọ́n ní eré táwọn ń sá ni pé Ọlọ́run fún wa ní alájẹ mútu lọ́dọ̀ yìí ẹni stop wa. ìyá wa alájẹ bá wa mútu. bàbá mi bá ń jẹ́ akíntó yìí máa ń sọ̀rọ̀ kan fún mi nígbà tájọ wà ń Kútọ́nù bàbá ò ní kí làwọn tó ń wá nú ayé pẹ̀lú èjì àwọn ohun táwọn ń wá ní orúkọ rere káwọn lè rí ààbọ̀ rere jẹ́ fún àwọn bàbá Awólọ́wọ̀ táwọn bá dọ̀hún pé tó èmi mo gbìyànjú ara mi o ṣùgbọ́n mo gba òmìnira ilẹ̀ Yorùbá fáwọn ọmọ mi kí n tó mọ bọ̀ ẹ wo orú ronú bàbá yẹn bẹ́ẹ̀ wá ṣe ń ro yẹn Ọlọ́run bá mi tó ní ọjọ́ èní yìí tó yóò wọlá ìṣẹ́jú bíi wákàtí tó kù tá a fi bọ́ sínú ọdún tuntun 2026 Ọlọ́run bá tó ní ayé tọ́lọ́run bàbá ẹ̀yin tẹ eré kìtìkìtì pé kẹ́ ẹ lè gbá yẹn Ọlọ́run bá yóò gba ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá yóò fi flag yóò fi lè lọ báyìí ẹ̀ ní kú láti Ọlọ́run ìgbà tí ẹ bá dàgbà tẹ lo bí 160 tẹ torí pé nígbà tá a bá gbà tán ẹ̀mí yóò tún lò dáadáa ìgbà tẹ bá wà lò tán
tẹ́ ẹ̀ dàgbà tán láṣẹ Ọlọ́run gbogbo orílẹ̀-èdè oríṣiríṣi ni wọ́n máa dọ́yìn orílẹ̀-èdè Yorùbá tí wọ́n sì ẹ̀yẹ tó yẹ lẹ́yìn bó ṣe máa rí nìyẹn ọmọ kankan ò ní kú ṣáájú yín láṣẹ Ọlọ́run ẹ dàgbà ẹ dògbò ẹ̀yin náà lẹ máa gbà fún wa wọ́n tún gbé flag yẹn wá fún mi báyìí mo ṣe ń wò yìí lórí program Ọlọ́run ọba tó ní ayé tọ́lọ́run flag tí mò ń wò yìí lórí program yìí bàbá wa Bánjí Akíntóyè ẹ̀yin lẹ́ẹ̀nà tẹ́ fẹ́ báyìí tí ọmọ fẹ́ lẹ́lẹ́lẹ́ lọ́wọ́ níjọ́ tọ́lọ́run bá pàṣẹ orílẹ̀-èdè yẹn láṣẹ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o lágbára Ọlọ́run ẹ̀mí yóò gùn bàbá ẹ̀mí yóò gùn ẹ dàgbà ẹ dògbò ẹ pẹ̀lú ọmọ pẹ̀sẹ̀ pẹ́ láyé àgbókèké ntọ́ àwọn bàbá mi náà sọ bẹ́ẹ̀ kì í sọ fọ́ ẹ má bínú o bàbá mi ò ní àgbókèké ntọ́ gbó atọ́ àgbórakòrò ní tìgbé bàbá ẹ pẹ̀ bí mo pẹ̀sẹ̀ pẹ́ láyé ẹ pẹ̀ bí mo pẹ̀sẹ̀ pẹ́ láyé ẹ ní tẹ̀ ẹ ní tí ẹ wo ohun tó júrí ẹ wo oríṣiríṣi ẹ̀kẹ́ èbú ẹ wo oríṣiríṣi ẹ̀gbin tó yẹ pé táwọn ọmọ yẹn gan bá gbọ́ wọn ó sì fẹ́ mọ lè gbé yẹn sí pé kíkì ìwọ bàbá yìí ń wá bàbá gba gbogbo ẹ̀ mọ́ra bàbá ò ní ẹ fi wọ́n lẹ̀ ọmọ mi náà ni wọ́n àwọn ọmọ mi ní ẹ fi wọ́n lẹ̀ èèyàn mélòó ló lè gbèrú bàbá tiẹ̀ síta táwọn fi ṣerú ẹ̀ sí yẹn ẹ gbòòrò ẹ̀ sí yẹn oríṣiríṣi bàbá dẹ̀ fara gbà á ìyẹn ni irú wà bẹ́ẹ̀ ni mo jẹ́ kéèyàn mọ aṣíwájú rere ẹlòmíì tẹ bá máa bulé ìbùkún lásán ó ti bọ́ta tí ó ti mọ fọ́ta tí ó ti mọ bí ṣe ń gbọ́ ọlọ́pàá náà mọ̀ gbé sójà kọ́ mọ̀ wẹ́ni yẹn kiri bàbá ò ní ẹ fi wọ́n lẹ̀ ọmọ mi ni wọ́n tẹ bá ní bàbá a máa arrange lọ́ọ̀yà náà ẹ fi wọ́n lẹ̀ ẹ bá pẹ́ bá pè wọ́n lẹ́jọ́ náà èmi náà máa wá bá ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ọba bú mi ta lẹ́fẹ́ kan ó bú bàbá ò ní tí wọ́n bá bú mi kí wọ́n fi mí pawó ta lẹ́fẹ́ kan ó bú bàbá àgbáyé ò ní bàjẹ́ láéláé àgbáyé ọ̀dàlẹ̀ o gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí náà máa yẹn rí ẹ ń jẹ wọn ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ń tọ́jú yín àwọn ọmọ yín náà ọmọ tọ́jú àwọn náà àlùbáṣà tó lọ jẹ ẹ ní parẹ́ ẹ ní kú fún wa ẹ̀mí yóò gùn bàbá ẹ̀mí yóò gùn ẹ dàgbà ju tẹrù lọ ilé mọ fọkàn sí pé tí n bá lo 100 irọ́ ẹ lo bí 130 Ọlọ́run ní nǹkan kan àlùbáṣà tó lọ́jọ́ ìní ẹ lo 130 tí ó pé báyìí àwọn ọmọ bẹ̀rẹ̀ bí bàbá abẹ́fẹ́ lo 40 sí ni àbẹ́wà mọ́ lọ ilé wọn sọ pé ẹjẹ mọ lọ àbíká tó ń tọ bẹ́ẹ̀ ni àbíká tó fún yín lọ́mọ kékeré kan ni ọmọ màsáàjì ó sì máa rí nìyẹn láti ohun tí mo sọ yẹn kí n sáwàdà yóò ṣe bẹ́ẹ̀ ẹ ní kú báyìí bàbá ẹni yóò gùn gan ẹ tó gbogbo àwọn tí ń bínú tí wọ́n sọ pé bàbá àgbàlagbà ẹ bó dídí pòfẹ́sọ̀ tí ọmọ ti ń ṣe láti Ọlọ́run níjọ́ tá a bá gba orílẹ̀-èdè yẹn tí ẹ̀ ń ná fúláàgì yẹn báyìí àbà bàbá ìyá ara yín ò ní tán lọ́jọ́ náà títí táyọ̀ fi tán láti Ọlọ́run nǹkan kan ni Jésù ṣe torúkọ rẹ̀ fi orúkọ rẹ̀ Jésù lè tán táyọ̀ fi tán bó ṣe rí mu sọ yẹn nǹkan kan lànà bí ṣe tó fi níyì tó kọ rẹ̀ tẹ̀lé parẹ́ mọ́ láéláé nǹkan kan lọ́run mélòó ṣe tí gbogbo àwọn bó tilẹ̀ kọ́ wọn sọ pé Ọlọ́run pa ní Adébọ̀rẹ́ kò lè parẹ́ láyé táyọ̀ fi tán ìyẹn ò possible irú wa náà nísìn ìṣẹ̀ṣe ni wá wọ́n bí mi sínú ẹ̀ ni wọ́n bí èmi sínú ẹ̀ ni ṣe ti understand wọ́n bí mi tí mo gbọ́n bẹ̀ tí ó yé mi tán bí wọ́n bá sọ pé ajẹ́bọ làwọn kan ọmọ kà mí mọ́ tó rájẹ́bọ lèmi náà èmi jẹ́bọ dákú mo ti jẹ́bọ láti kékeré ni ní jẹ́bọ tí ń fi darúgbó ni torí wọ́n bẹ̀ mí sínú ẹ̀ ni mi lè kó mbẹ́ ọdẹ gbè mí bàbá mi ò ní mọ́jẹ́ nìkan kan tẹ̀ wọ́n Ifá ni wọ́n ń dílé bàbá tiwa Ṣàngó ni wọ́n ń gbé ẹlẹ́bọ ni á mọ́jẹ́ yẹn tẹ̀ wọ́n bí a síbẹ̀ ni so kékeré rúrú ẹbọ kékeré àwọn sì máa gba láì kú là bàbá ẹ ní kú láéláé ẹ ní kú láéláé tí máa ń ṣàdúrà fún yẹn pé kò ní kú láéláé yẹn kò kí yọ pọ̀lọpọ̀ ẹni tó bá ti fi orúkọ rere lẹ̀ kò ní kú láéláé wàláì ẹni tó bá fi orúkọ rere tó bá kọ́lẹ̀ báyìí kò ní kú láyé níjọ́ tó bá ti rántí nǹkan rere yẹn wọ́n mọ̀ dárúkọ ẹ̀ ni àìdá kan wọ́n rántí ẹ̀ kún rí fọ́tò rẹ̀ tàbí kún rá àwọn ọmọ rẹ̀ tàbí kún rá àwọn ìyẹn rẹ̀ tàbí kẹ́nìkan dákọ̀ pé ilé bàbá wa Bánjí Akíntóyè ló ìran bàbá Bánjí Akíntóyè ni mí wọ́n tún àwọn bàbá dáadáa nìyẹn bàbá yóò kú láéláé nìyẹn ọlá ànábì nísìn ẹ bá sọ pé ànábì kú kò kú àfi tẹ́ ẹ bá dárúkọ ẹ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀ lè mọ́ dárúkọ ẹ̀ Jésù Kristi Olúwa wa àdàkọ ẹ̀ rẹ̀ nìyẹn ìyẹn fi hàn pé kò kú ó sì wà nù àjíǹde nìyẹn Ọ̀rúnmìlà bàbá àgbọ̀mọ̀rẹ̀ gún fẹ́ bàbá rókókó dé Ọ̀rúnmìlà òkú Ọ̀rúnmìlà ń bẹ láyé wọ́tọ̀ ọba mọ̀ lọ́wọ́ mọ̀ bó ṣe rí nìyẹn bàbá ẹ̀ ní kú láéláé ẹ̀ ní kú láéláé àlùbáríkà tó lọ gbogbo rere tẹ̀ ń ṣe yìí gbogbo tẹ̀ ń ṣe yẹn fáwọn ọmọ ọlọ́mọ ni for example ọmọ bàbá Awólọ́wọ̀ mélòó ló jáde pé òun fẹ́ ṣe gọ́fìnẹ́nsì bó tiẹ̀ jáde gan òun ní dìbò fún
ọmọ bàbá Awólọ́wọ̀ mélòó ló sọ pé ó fẹ́ ṣe president ẹ jẹ́ ká ṣọ̀kan bó jáde ọmọ Abíọ́lá tó jáde wọn ò dìbò fún ọmọ Abíọ́lá tó bọ́ta tó ló wọn ṣe gómìnà wọn ò dìbò fún bó ṣe rí nìyẹn ìgbórúkọ táwọn bàbá wọn ti fílẹ̀ tí ìyẹn máa wà àwọn ẹni ẹlẹ́ni wọn fọkàn àwọn bàbá wọn jẹun àwọn kan náà ń dé fìlà bí Awólọ́wọ̀ dánga àwa lọ́mọ Awólọ́wọ̀ rọ́dẹ̀ ni àwa lọ àwọn ọmọ Abíọ́lá tábíọ́lá ọ̀rìn wọn tí ò rí wọn rí tó ti yẹn sìn ṣùgbọ́n tí bàbá ó kọ rere tán ẹ bá fílẹ̀ láyé ọmọ sọ ń pa ìyẹn bàbá ó kọ yóò ní parẹ́ láéláé àbáríkà àwọn tó lọ́jọ́ ó kọ yóò ní parẹ́ láéláé gbogbo nǹkan yòówù tẹ́ bá lè ṣe èèyàn ò lè rìn torí ọmọ mi tí ẹ bá wáyé tó ní òun ò ní dẹ́ṣẹ̀ ẹ̀rọ nípa èrà tí ń lọ ta tẹ̀mọ́lẹ̀ ńkọ́ ṣètìlá sá gbogbo ẹ̀ṣẹ̀ yóò téèyàn wá lè ṣe nǹkan téèyàn ò ní mọ̀ Ọlọ́run bá tó láyé tó lọ́run yóò wọlé dà gbogbo àwọn Yorùbá yóò darí ẹ̀ṣẹ̀ yìí jẹ yóò darí tèmi náà jì mí o ẹlẹ́ṣẹ̀ gbogbo akọ́lọ́ darí ẹ̀ṣẹ̀ wa jì wá o bàbá ẹ gbódé bíi pé ẹ darúgbó kùjẹ́kùjẹ́ báyìí ni fúláàgì orí gbogbo ìgbà wọn mọ̀ pé ní jojúmọ́ tí bàbá bá jí ìrònú bí bàbá ó sì gba orílẹ̀-èdè Yorùbá lójú ayé rẹ̀ ni ìrònú yẹn dẹ̀ rí Ọlọ́run wọlá ewu funfun tí ń bẹ lórí yẹn yóò mú wá sí ìmúṣẹ fún yín láṣẹ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o bó ṣe máa rí nìyẹn o ohun tí mo sọ lé nìyẹn wàláhì àrọ̀ ọ̀rọ̀ mọ́ bí mo ti sọ yẹn bàbá àrọ̀ ọ̀rọ̀ mọ́ mo sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ àlùbáríkà àwọn tó lọ jóye mo dúpẹ́ bàbá ẹ̀mí yóò gùn Ọlọ́run wọlá àlùtẹ̀ wà yẹn Amẹ́ríkà yẹn àwọn kan náà dìde lamẹ́ríkà tọ́lọ́dẹ̀ gbà fún wọn èwo ní Amẹ́ríkà ló ń kọ́ńtró gbogbo àgbáyé lé ní báyìí bó ṣe rí nìyẹn àwọn kan náà ní wọ́n kọ́kọ́ dìde tí wọ́n kọ́kọ́ start ẹ̀ èèyàn máa ń try nǹkan bẹ́ẹ̀ bá jẹ lọ bẹ́ẹ̀ bá dẹ̀ tún jẹ lọ èèyàn tún túnra mú pé yes a tún wá wò pé ambola ti ṣe mistake níbi báyìí ni ẹgbẹ́ yìí ni ẹ jẹ́ ká adjust ká tún ṣe báyìí nínú gbìyànjú téèyàn máa ń gbìyànjú téèyàn stop Ọlọ́run ọ̀rẹ́ sáámi sí ìgbìyànjú ọ̀rẹ́ dòótọ́ wọ́n mọ̀ pé gbìyànjú náà ṣe nísìn Ọlọ́run sọ ọ́dún tọ́lá sí Ọlọ́run bó ṣe máa rí nìyẹn so inú gbìyànjú èèyàn téèyàn bá sinmi lórí nǹkan tí máa ń fẹ́ yóò bọ́ sí bó ṣe rí nìyẹn o Ọlọ́run rínú mi ọ̀rọ̀ kan mi ó dẹ̀ rínú gbogbo wa ọ̀rọ̀ kan kálukú Ọlọ́run bá fi ìwà èròǹgbà kálukú Ọlọ́run fi dá lẹ́jọ́ bó ṣe rí nìyẹn ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ̀mí yóò gùn mo dúpẹ́ o. ẹ ṣé gan ni bàbá wa Ìgbòho Òòṣà owó bàbá dànù àárín yín pẹ́ lágbára lọ́wọ́ àṣẹ̀dá ẹ ṣé ẹ̀kọ́ àtótónu. ẹ báyìí sì lọ olóyè Ìgbòho torí ẹnìkan ti wọlé láti kí i. ok mo fi àkókò yìí ẹ bá wa kọ orin yẹn wá rántí ẹni tó kọ ń sìn lẹ́lẹ́ ni ó máa fẹ́ Ọlọ́run fi ọ̀run kọ́ ẹni tó kọ orin yẹn lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àsíyàwó Yorùbá nation. ẹ máa fọ́ lọ fún ìdídàkẹ́ o ẹgbẹ́rin lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ Àsíá Yorùbá nation ẹlẹ́ni yóò máa fẹ́. Màmá wa. Janet Fasakin ló kọ nìyẹn kọ́lọ́n fọ̀rùn kẹ́yà yẹn ìyá dáadáa ìyá alábàríkà kọ́lọ́n dá àwọn ọmọ wọn sí kó jẹ́ káwọn ọmọ wọn nígbà tó orílẹ̀-èdè náà bá dó káwọn jẹ́ káwọn ọmọ náà jẹ́ ń bẹ̀. Nígbà míì téèyàn bá ń ṣe nǹkan ẹ mọ̀ wò pé kí ni wọ́n ń ṣe yẹ̀yẹ́ làwọn kan mọ́ fi wá sí o yẹ̀yẹ́ wá dẹ̀ máa da yẹ̀yẹ́. Gbogbo ohun tá à ń sọ fún wọn gbà yẹn pé ẹ mọ̀jà wòran ohun tá à ń rí ẹ rí ó ń ṣẹlẹ̀ ń ṣe àbí ọ̀ṣẹlẹ̀ ẹ wo iye ẹ̀mí àwọn agbésùnmọ̀mí yìí tán ti gbẹ̀mí wọn dànù kì í ṣe pé àwọn Fúlàní fẹ́ kí bàbá Tinubu ṣe president wàhálà àti wa gan kún nǹkan tó fi gbà fọ́lọ́run wàhálà Yorùbá nìsan kún nǹkan tó fi gbà fọ́lọ́run kọ́lọ́n bá dẹ́mi bàbá Tinubu kọ́lọ́n dẹ́mi bàbá náà sí kọ́lọ́n bá ba nǹkan wọn jẹ́ torí pé Yorùbá ni wọ́n àwọn Yorùbá ní ọmọ ẹni oníṣèlú bẹ̀rẹ̀
káfílẹ̀ kẹ̀sì di ọmọ ẹlòmíì kẹ̀sì di ọmọ ẹlòmíì. bí wọn bá ti rántí Sunday Igboho láti fún ní freedom lẹ́ni kò sí nǹkan kan freedom mi ọwọ́ Ọlọ́run ló wà àṣírí tó fẹ́ kí gbogbo wọn mọ̀ nìyẹn ọwọ́ Ọlọ́run ló wà so Ọlọ́run ọba àwa lè torí pé wọn ò fi tí fún Igboho ní freedom kémi èmi ṣépè fọmọ Yorùbá kankan Ọlọ́run dẹ̀ rínú mi so Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò dẹ̀mí bàbá yẹn sí yóò jẹ́mi wọn ogun Yorùbá ni wọn kò ní jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ wọn sọ Yorùbá lẹ́nu bó ṣe rí nìyẹn òdodo ọ̀rọ̀ nìyẹn ẹ rí i pé tẹ bá lọ gbogbo wọn ṣe ń ṣèjọba Nàìjíríà àwọn Fúlàní ó bàjẹ́ wọ́n gbé fún Yorùbá ó tuntun ṣe wọ́n tún gbà padà wọ́n tún bàjẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn àwọn bàbá Awólọ́wọ̀ ṣe dáadáa ìgbà táwọn Fúlàní gbà wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n bàjẹ́ títí wọ́n tó dọ́gbọ́n kẹ mọ́ bàbá Ọbásanjọ́ lọ́wọ́ bàbá Ọbásanjọ́ tún san gbogbo gbèsè tí Nàìjíríà jẹ pátá wọ́n tún jagbà wọ́n tún jẹ̀mí ilẹ̀ kí làwọn ń ṣe Nàìjíríà yẹn ẹ̀ sì já pín kálukọ́ ọmọ bá tiẹ̀ lọ Nàìjíríà ò lè dá láyé àfi tí wọ́n bá pín dẹ̀dẹ̀dẹ̀ náà ni ká pín ó ti ń lọ bí pínpín ẹ báyìí kí ló kù Nàìjíríà yẹn mọ́ ẹ sọ fún mi. pínpín la ó pín bàbá yìí náà ló mọ bá wa pín. kò sí nǹkan kan lu yẹn mọ́ kò sí nǹkan kan mọ́ èèyàn ò lè rìn kó sọ pé mo free mo ń lọ bì kan ìlú èbó gbogbo yín gbé yẹn ẹ lè jáde kó nu lé láago kan orúkọ ẹ lọ́nà lọ́bi tó wù ìkọ̀sẹ́ tí ó di stop yín. láago mẹ́ta òru pàápàá. Ọlọ́run ọba tó láyé tọ́lọ́run ọba tí mo ń fún yẹn lómìnira yóò fún gbogbo wa lómìnira mo dúpẹ́ ọ̀dọ̀la. ẹ má tí ì lọ dàbí pé kí bàbá tó sọ̀rọ̀ ọ́n lèèyàn kan fẹ́ sáré kí yín lára àwọn olólùfẹ́ yìí ni ẹ bá gbọ́. gbogbo ẹni wọn bá fẹ́ kí mi mọ fọlọ́run kí wọn mo ti try fún yín yókù dọ̀la. ní kíákíá ni ẹ̀jẹ̀ má bínú afúnwọn níṣẹ́jú méjì wọ́n fi kí yín bàbá òrò ṣàṣà lọ́wọ́. ẹ jẹ́ kí bàbá kí tó yẹ sọ̀rọ̀ kẹ́ gbọ́ ọ̀kẹ́ tó lọ bàbá olóyè ẹ jọ. ọmọ mi olóyè ó ti kí yín bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá round ẹ̀ up. bàbá ẹ jẹ́ kí àwọn olùṣàṣà kọ́kọ́ kí yín ná kẹ́ tó wá kí wa ẹ ṣe. Okay. bàbá olùṣàṣà ó yẹ gbóhùn sókè ní kíákíá 2 minutes. tó ìyá mi ajé akun ara mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé mo wá fàkókò yìí kí bàbá wa o bàbá tó máa gbó kọ̀gẹ́kọ̀gẹ́ Professor Banji Akintoye àyàngẹ́dàdì torí lójú wa ẹ sì máa tẹ̀pa owó ẹ máa tẹ̀pa òjò ẹ máa tẹ̀pa jẹ ẹ máa tẹ̀pa ilẹ̀kẹ̀ bá àṣà ọmọ mi kan ó pé bàbá yẹn ti ń kákò ẹ̀yin kò wà ní kákò ń ṣe máa dúró paṣáké ẹ̀yin lè máa gbalẹ̀ Odùduwà fún wa o ọ̀rọ̀ alẹ́ bẹ̀ tí ó rìn lọ́wọ́ ẹni ọ̀rọ̀ pa ò lè mú ẹlẹ́dàá yín ti bá wa gbé ẹni lè mú ọ wá Donald Trump ó ti wá ń ṣègbè fún yín ìjà yìí ẹ pé kí ọjọ́ kájà tó pé ò gbọ́dọ̀ jà Trump ti wá bá yín jà á dé bá yín jà á bá yín ṣẹ́gun á bá yín jà lájàyé o gbogbo ọ̀rọ̀ ọ̀tá yín bọ́ọ̀bù tó ń bọ́ọ̀lù wọn bọ́ọ̀bù kò ní kúrò lórí wọn títí a máa fi gbalẹ̀ wa nítorí ìjọba àkókò ẹ jẹ́ kí wàá fọlá tí ń kí bàbá mi o Májàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá dábò ẹkùn ọkọ̀ Nàìjíríà ẹkùn ọkọ̀ Fúlàní ẹkùn ọkọ̀ Bòròró ẹkùn ọkọ̀ Ìyétìyálà òfin Fúlàní nọgbọ̀nọgbọ̀n láàlá oko fẹ́nu ẹ̀ sọ́lẹ̀ gbọ̀n òkè ìbòdì. owó bàbá dámì nù ń ṣẹlẹ̀ yìí fi tìbílẹ̀ tagbára tẹ fi ń fẹnu wọn sọlẹ̀ Ọlọ́run ti rán Trump pé kó wá kó yín lọ́wọ́ ó ti ń bá ijú bọ́ọ̀bù lé wọn lórí ó máa jù lú màlàmí ó máa jù lú pàǹtàmí ó máa jù mí ṣe gúmí lórí àwọn yìí fi ń tẹlẹ́yà ẹ̀sìn wọn máa dé ikú wọn máa dé gbogbo àwọn ìpínlẹ̀ ìrọ̀lọ́ kò jẹ́ kẹ́ kú ẹ̀rì máa jàkàrà wọn ẹ̀rì máa jàkàrà Buhari dóngóyàrò ìjòsáré kú nọ̀gbọ̀n ẹ̀rì máa jàkàrà gúmí àṣẹ́gun gbogbo ẹ̀ bá wá di bẹ́lúbẹ́lú tó bàbá mi ọba tó rán Trump wá
á fi àánú àtẹ̀yìn àti bàbá Bánjí Akíntóyè á fi sí Trump lójú á fi sí Trump lọ́kàn. Àṣẹ o. Àṣẹ o. Trump kò ní nífọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ni sinmi ó dìgbò bá fi ojú àánú wo ẹ̀yìn Májàsọ́lá àti bàbá Bánjí Akíntóyè tó dẹ̀ máa pàṣẹ fún Tinubu báwọn tó fìyà jẹ yìí afárá lọ́dá gbogbo dúkìá Ìgbòho padà fún lọ́dá gbogbo owó rẹ̀ padà fún kó lè gbé bàbá Bánjí Akíntóyè kó o gbéjọba tirẹ̀ fọ́nà wọn kò bá yín ẹ̀yin tẹ́rọ́rìsì ṣe mọ́ àwọn ń lọ bẹ́ẹ̀ ló máa rí o mo kí gbogbo wa àájá akúrẹ́ ara mo kí yín o dr sani mo kí yín o gèlè iná ìpẹ́lẹ́kẹ́ o gèlè tọmọ ọlọ́dún. Ó kọjá bẹ́ẹ̀. Kò búrẹ̀ ṣe oníṣẹ́ máa tó ṣàwọn máa yọ o. Mo kí gbogbo wa. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé bàbá mi, mi náà ti fẹ́ gbàdá yín lóhùn. Ẹ márùn ẹ gbà ẹ jáde bí òkú yára wọn níyàn tí wọn bá máa ṣe bá wa ìkan máa pé bẹ́ẹ̀ ni ẹ pẹ́ fún wa bàbá mi o. Ẹ jẹ́ kí a wá fi orin àti ọ̀yàyà àti ìdùnnú gbé bàbá wa wọlé torí pé kí ni a fẹ́ kí bàbá náà káwọn náà wá kí gbogbo ọmọ kóòtù òjì àwa ọmọ aládé wípé kán wá kí wa wípé a kú ọdún a kú ìyèdún. Bàbá o bàbá o bàbá o Olúwa jẹ́ dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. A ní bàbá kan bàbá tó mọ iyì ọmọ bí wá ṣeré bàbá tó mọ iyì ọmọ wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ o bàbá tó mọ iyì ọmọ. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Mo dúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ mi mo dúpẹ́ ọmọ mi olóyè mo dúpẹ́ fún Ọlọ́run pé ó fi ẹ́ ṣe gift fún Yorùbá nation at this time. Àdúpẹ́ gbogbo mo bá ẹ sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta tí a bá ń wá kéèrò jáde síta màá ní Sunday ọmọ mi jáde síta àwọn èèyàn á jáde síta wọ́n á pọ̀ ju nǹkan tá à ń retí Ọlọ́run ló ń ṣe kì í ṣọmọ ènìyàn àwọn tó ń bẹ̀rẹ̀ rò pé wọ́n lè ṣe kinní kan sí ẹ láti parẹ́ irọ́ ni wọ́n ń pa wọ́n lè parẹ́ bá a ṣe máa ṣe nìyẹn tá a máa gba country wa ọlọ́mọ mi Ọlọ́run fẹ́ lò ẹ́ àwọn kan Sunday kò kàwé kò ṣe kinní kan ìwé kọ́ lọ̀rọ̀ nǹkan làákàyè Ọlọ́run fún ẹ ní làákàyè yàrá pọ́ǹs àwọn ibì kan wà tó yẹ kó ti ṣèwàhù tó jẹ́ pé ìbá ti di nǹkan burúkú mọ́ wa lọ́wọ́ at this time níjọ́ tí wọ́n wá ká ẹ mọ́lé lóru tó o bá ní okay èmi náà fight back kan àbí méjì lára àwọn tó wá ẹ wálé wọ́n á ti pè wá ní terrorist lẹ́nìí a ní lè sọ̀rọ̀ mọ́ terrorist látàyẹn but Ọlọ́run fún ẹ ní làákàyè wípé má fọwọ́ kàn wọ́n o Ọlọ́run fún ẹ ní làákàyè láti sọ fáwọn tó wà nínú ilé ẹ pé ẹ má bá wọn jà padà o wọ́n pààyàn méjì ń bẹ ó ṣe ń sọ fún wọn pé ẹ má bá wọn jà o otherwise wọ́n á sọ wá di terrorist o Ọlọ́run tó fi irú ọgbọ́n tó ga tó yẹn sí ẹ lọ́kàn in the moment of crisis rẹpẹtẹ yeah because that decision of that day pé ẹnìkan kan nínú ilé yóò gbọ́dọ̀ bá wọn jà o that decision is ìdí ẹ̀ nìyẹn tá a sì fi lè ń sọ̀rọ̀ ìdí ẹ̀ nìyẹn tá a fi ń sọ̀rọ̀ tá a bá Buhari ìbá ti pa wá rẹ́ bá ti ṣòfin wípé terrorist organization ni wá kò lè sọ yẹn eléyìí tó wá ṣe pé kán close account ẹ kán korúkọ ẹ sára wanted wọ̀nyẹn kékeré ni wọ̀nyẹn ṣèbí ó ràn yàn pé kán wá bẹ̀ ní prison ní Benin Republic òun ló ní kán mú ẹ síbẹ̀
but ìgbà tí ò lè sọ fún àwọn ìjọba bẹ̀ pé ẹ̀ṣẹ̀ báyìí ni ọmọkùnrin yìí ṣẹ̀ kò lè persuade wọn pé kán sẹ́ǹdì ẹ̀ kán máa gbé ẹbọ ní Nàìjíríà àwọn ẹ̀yẹ́dẹ̀ ní gbé ẹbọ ní Nàìjíríà fi tán bá rí proof pé ó ṣẹ̀ṣẹ̀ kan ní Nàìjíríà òun ò dẹ̀dẹ̀ náwó sí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ ní Nàìjíríà ọdún méjì gbangba tó fi wà ń bẹ̀ wọ́n retí pé Nàìjíríà máa dárúkọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n máa ní kó wá parí bọ́tọ̀ ẹ̀ṣẹ̀ kankan ò sí tó ṣẹ̀ pẹ̀lú ọmọ mi you are a wonderful gift to the Yoruba nation to the Yoruba people lẹ́nìí Ọlọ́run tó dẹ̀ fi ẹ́ ṣe gift yẹn á túbọ̀ gbé ẹ dúró á gbé ẹ dúró wàá ṣe leader àwọn èèyàn ẹ èmi bàbá ẹ mo wà lẹ́yìn gbogbo yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí arúgbó máa ń sìkì arúgbó sìkì wọn ní kinní kan wà níbì kan sí ọ̀n ọ̀dọ̀ Ọlọ́run fi sí ọkàn àwọn ọmọ mi lamẹ́ríkà wípé kán lọ gbé bàbá wọn wá mi ò lè wọkọ̀ níjọ́sí yẹn wá fúnra mi mi ò lè wọkọ̀ wá fúnra mi wá sí Amẹ́ríkà o wọ́n wá rán ìkan lára wọn pé lọ gbé bàbá wá ó wá dàbí ẹni tó gbé mi létan láti Nàìjíríà lọ sí Paris láti Paris wá sí New York ńgbà tá a dé New York airport ibẹ̀ ló pààkì káà ẹ̀ sí bíi pé ó gbé mi láti ibi tá a ti jáde ní exit dénú káà ẹ̀ ni ìgbà tá a tún gbé káà ẹ̀ déwájú ilé ẹ̀ tá a pààkì sí ẹnu ọ̀nà gbọ̀ngbọ̀ngbọ̀n ó ń láti tún wá gbé mi wá gòkè ìjọ yẹn lé o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ò lélẹ́yìí tí mo bá ń sọ̀rọ̀ Ọlọ́run ti ń dáhùn Ọlọ́run ti ń dá wa lóhùn and then nǹkan tá a ò retí Ọlọ́run ti ń ṣe fún wa mo ń bá ọmọ kan sọ̀rọ̀ láàárọ̀ mo ní nígbà tí Mósè àtàwọn ọmọ Israẹli tán wà létí òkú pupa tán wẹ̀yìn tán rí àwọn army Egypt tó ń bọ̀ chariots and horses ìdààmú bá wọn pátápátá wọn mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n bìlíì pé wẹ́ẹ́ lòpin lélẹ̀ ìgbà tí Ọlọ́run ní kí Mósè kó na pàpà kí ló dé tó ń pe òun kí ló wà lọ́wọ́ ẹ̀yìn pàpà ni náà síwájú Ọlọ́run fún Mósè ní faith tó fi na pàpà yẹn síwájú tó bá sọ ń gbà pé kí ni pàpà nínú síwájú lójú omi láì kí ló máa ṣe nǹkan kan náà ò ní ṣẹlẹ̀ Ọlọ́run á gbé wa débi pé a sọ fún wa wípé ẹ̀yin ọmọ Yorùbá Sunday ìwọ àti bàbá ẹ àti gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ àtàbúrò ẹ yòókù ẹ lọ ṣe nǹkan báyìí ibi tí gbogbo ẹ ti máa bọ́ sí pátápátá nìyẹn Ọlọ́run á kọ́ wa Ọlọ́run á ṣọ̀nà hàn wá Ọlọ́run ló yan Trump pé kó lọ ràn wá lọ́wọ́ Ọlọ́run á sì lò ó láti ràn wá lọ́wọ́ débi tí à ń lọ Trump lè máa sọ pé kì í ṣe pé òun fẹ́ kú pé Nàìjíríà ká akẹ́ni kan he is the president of a country kò lè sọ pé òun fẹ́ tú another country ká but nǹkan tó ń ṣe is going to help us to separate ourselves and liberate ourselves from Nigeria. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mídíà mo dúpẹ́ lọ́wọ́ yín nǹkan tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe dúró gbọ̀ngbọ̀n tẹ́ ò yẹsẹ̀ tẹ́ ò sá inú mi dùn sí yín o mo gbàdúrà fún yín ọdún kan la parí ọdún eléyìí tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ la máa fi lò ó pẹ̀lú ayọ̀ ara ayọ̀ yẹn ni pé a ní kọ́ńtì ara wa ìwọ next year inú kọ́ńtì ara wa la máa wà tá a ti máa ṣètò láti yọ Nàìjíríà kúrò ní káràkítà àwọn èèyàn wa wọ́n ń kọ ìwé kan lọ́wọ́ nǹkan tó bàjẹ́ ní Nàìjíríà ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá sọ pé a máa tún Nàìjíríà ṣe é mọ̀ pé ọ̀tá Ọlọ́run ọ̀tá èèyàn ni
kò sẹ́ni kankan tó lè tú Nàìjíríà ṣe the best thing pé kí àwa ká kóra wa ká jáde kúrò ńbẹ̀ Ọlọ́run dẹ̀ ti ń lànà pé ká jáde kúrò ńbẹ̀ so mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ o a kú ọdún eléyìí tó ti parí a dẹ̀ kú múra láti wọ ọdún tuntun in a few hours from now pẹ̀lú ijó àtayọ̀ la máa fi wọnú ọdún tuntun yẹn o pẹ̀lú ijó àtayọ̀ la máa fi lò ó ara ayọ̀ tó máa wà nú ẹ̀ náà ni wípé a máa ní country wa. Ọmọ mi mo dúpẹ́ pé ó dárúkọ Tinubu lẹ́ẹ̀kan ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn ẹ̀gbọ́n ẹ̀ ni kò sí tì í sẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn àbúrò mi ni mo ti kọ lẹ́tà sí lẹ́tà tí mo dẹ̀ kọ sí ni pé pẹ̀lẹ́ àbúrò mi ó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ Bánjí Akíntóyè fẹ́ràn èmi náà mọ̀ pé ó fẹ́ràn mi. Ọ̀rọ̀ Nàìjíríà ò tó nǹkan tí èèyàn múra sí kankan mọ́ nígbà tó ń múra tó ń kó gbogbo nǹkan jọ láti ran Buhari lọ́wọ́ kó di president ó rò pé òun ṣe dáadáa fún àwọn èèyàn Nàìjíríà àti fún humanity ni but now you know kò sí dáadáa kan tó lè tọ̀dọ̀ àwọn Fúlàní wá sọ́dọ̀ wa kò possible láyé because nǹkan tó ń wá ó yàtọ̀ àwọn ò wá nǹkan the ordinary things ọmọ ènìyàn wá àwọn ò wá pé kí ìlú tòrò àwọn ò wá pé kọ́mọ lọ sí school kó wálé àwọn ò wá pé kọ́mọ jáde school kó jáde university kó ríṣẹ́ ṣe àwọn ò wá gbogbo wọn yẹn ní nonsense ní lójú wọn ọ̀rẹ́ wọn dá organization sílẹ̀ wọn ní Boko Haram Western education is an abomination so irú àbọ̀n ṣe jẹ́ nìyẹn nǹkan tó ń wá pé kí gbogbo ìlú lọlẹ̀ kó dàrú kó rẹ́kẹrẹ́kẹ́ kéèyàn kankan má gbádùn káwọn lè máa control wọn nǹkan tó ń fẹ́ nìyẹn Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe nílẹ̀ Yorùbá Ọlọ́run ò ní fún wọn ṣe o àti gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ó dẹ̀ ti dá wa lóhùn kò ní fún wọn ṣe nílẹ̀ tiwa o ó fún wọn ṣe nílẹ̀ Haúsá láyé àtijọ́ àwọn Haúsá ti dẹyọ irú yẹn ò ní ṣẹlẹ̀ sáwa o mo kí yín o mo kí gbogbo yín o ẹ ṣé o mo dúpẹ́ o mo dẹ̀ dúpẹ́ fún àdúrà tẹ́ ẹ̀ ń gbà fún mi bàbá kan sẹ́ndì fídíò kan sí mi láàárọ̀ ibi tí àwọn wòlíì kan tó ń kóra wọn lọ sórí òkè tó ń lọ ń gbàdúrà fún èmi àtọmọ mi olóyè kọlọ́run uphold wa kọlọ́run ràn wá lọ́wọ́ Yorùbá nation tá à ń fẹ́ kọlọ́run gbé fún wa ká lè gbé àsíá Yorùbá nation síwájú gbogbo bá ń ṣe ń gbàdúrà àwọn tó wà ń bẹ́ẹ̀ fẹ́ tó 1000 nínú ogbó ní orí òkè ó ní bàbá ṣé mo mọ̀ wọ́n mo ní mi ò mọ̀ wọ́n but Ọlọ́run tó dá wa ó mọ̀ wọ́n àwọn tó dẹ̀ ń ṣe irú ẹ̀ wọ́n pọ̀ kì í ṣe ní Nàìjíríà nìkan náà ti ń ṣe àwọn tó ń ṣe in countries abroad àwọn náà pọ̀ Ọlọ́run ẹ̀bẹ̀ tí mò ń bẹ Ọlọ́run ni pé kó fetí sílẹ̀ kó gbọ́ àdúrà gbogbo wọn yẹn ẹ̀ṣẹ̀ tá a bá ti ṣẹ̀ kó dáríjì wá kó sọ wá dẹni tó yẹ láti kí Ọlọ́run dáríjì tó bá dáríjì wá tán nǹkan tá à ń fẹ́ kó wá gbélé wa lọ́wọ́ bó ṣe gbé Jewish nation àti Moses arúgbó náà ni arúgbó bíi tèmi náà nígbà tó ń ṣe wàhálà wọn yẹn bó ṣe ṣe tó dáa fún òun àtàwọn èèyàn kó wá ṣe kó dáa fún èmi àtàwọn èèyàn mi kí n lè dúró síwájú àwọn ọmọ Yorùbá kí n lè sọ wípé ẹgbọ́ Ọlọ́run wa ti fún wa ní kọ́ńtírì wa o láéláé láàmà máa dúpẹ́ lọ́wọ́ ẹ o Ọlọ́run ti fún wa ní kọ́ńtírì wa láéláé lọ́mọ àwa Yorùbá in our generations forever we shall be grateful to our God Ọlọ́run ti ṣe bọ̀ ó ti gbé Trump dìde President Trump adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ mo ti kọ lẹ́tà sí President Trump lẹ́tà yẹn mo ní ká má tí gbé jáde nínú newspaper mo dẹ̀ ti bá àwọn díẹ̀ lára àwọn tó ń ṣèjọba ẹ̀ mo ti bá wọn sọ̀rọ̀
fi ẹ̀ dá pé mo wá wà l'Amẹ́ríkà ní táìmù yìí gangan Ọlọ́run lágbára púpọ̀ Ọlọ́run gbọ́n o tí n bá wà nílé mi ò lè reach wọn easily bẹ́ẹ̀ yẹn pé mo wà ń bí ó jẹ́ kí n lè reach wọn. These are people, some of whom I know, some of whom I taught in university. Ọlọ́run dẹ̀ wá gbé mi wá sí America this wonderful time. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ ṣé gbogbo ẹ̀yin ọmọ mi. Àwọn òṣèlú ẹ ṣé gbogbo yín. Ẹ ṣé gan ni bàbá. Bàbá afẹ́bẹ̀rẹ̀ question méjì lọ́wọ́ yín bóyá bí àdúrà ní ọmọ wa kan tí gbogbo ayé mọ̀ tó jẹ́ Anthony Joshua bóyá ẹ máa gbọ́ ní. Ẹ wo ọ̀rọ̀ Anthony Joshua Ọlọ́run ni ò ní kọ́mọ yẹn lọ kú sí Nàìjíríà. Ọ̀rọ̀ Nàìjíríà ò kì í ṣe ọ̀rọ̀ dáadáa mọ́. Àwọn Èkìtì máa ń pa òwe kan pé èkùrọ́ tó bá lọ sílé Hausa tó bọ̀ olórí lọ́wọ́ ni. Sáré àbá. Èkùrọ́ tó lọ lé Hausa tó bọ̀ olórí lọ́wọ́ ni. Téèyàn bá lọ sí Nàìjíríà tí ò farapa tí terrorist ò ṣe tí mọ́tò dàrú tí mọ́tò kọlura wọn tí ò ká àìsàn kan gbé lọ sí hospital kan ní wọn ní treatment fún olórí lọ́wọ́ ni. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa ọmọ yẹn. Ọlọ́run á ṣe gbé tó bá fi pa Ọlọ́run á wòsàn. Mo ti gbàdúrà fún látàárọ̀ ni a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lọ sọ ọmọ yẹn nù ní Nàìjíríà. Kí ni question kejì? Question kejì ni wípé a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni torí wípé ẹ jọmọ Yorùbá lójú ní ọ̀nà àrà nǹkan àrà tẹ́ ń ṣe fún wa wípé a mọ̀ lóore. Kí ni nǹkan àrà náà ni wípé a gbọ́ níbi last week wípé àwọn kan tún ti rányàn bọ́ta wọ́n tún ti kó wọn wọ́n tún ti kó àwọn èèyàn bíi 30 nsìn. Ẹ̀yin dẹ̀rẹ̀ ẹ̀ ń sọ wípé tẹ́ ẹ̀ báyìí tí rí wípé green light yọjú ẹ̀ tún fẹ́ pàdánù kankan nínú wa. Ẹ rọra ń ṣe nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lọ. Ẹ̀ ń tọ́ wa sọ́nà. A dúpẹ́ lọ́wọ́ yín o. A dúpẹ́ lọ́wọ́ yín torí wípé kí ni a ṣe ìkan rí àwọn kan tó jẹ́ wípé bí èébú bí nǹkan míì náà fi máa ń sẹ́ pé ṣèbẹ́lẹ̀ fẹ́ gbà ni ẹ ti gbà tán ẹ ti ṣe tán àṣírí nínú UK tèmi wà nínú ẹ̀ yìí àwọn kan sì wà tán láwọn fẹ́ kúrò tó jẹ́ pé abáǹbẹ̀ tán ti kúrò ọ̀hún tí ẹ̀ tí ì ṣe nǹkan táwa ṣe torí ẹ̀ mo máa ń sọ fún àwọn ọmọ Yorùbá wípé nǹkan tí bàbá sọ fún wa ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ àgbà tí ò ẹ má bínú pé mo kòwé mi lè fún túmọ̀ àgbà tí ò bá fara balẹ̀ á fara jẹgba ẹni tí ò tó nínà tó bá dènà dé ni àjẹkùn ìyà ló máa jẹ ẹ má jẹ àjàjẹkùn ìyà lọ́wọ́ ìjọba Nàìjíríà bàbá ń tọ́ wa sọ́nà adẹ̀ ń tẹ̀lé ìtọ̀nà tó ń tọ́ wa sí yàtọ̀ sí àwọn tó jẹ́ wípé àní ọmọ bíi last week ni ọmọ bíi 30 nínú àwọn ọmọ kóòtù òjíire lọ́nà lọ ṣà níbi tán tún ti dà wọ́n bọ́ síta akínyìn bàbá o àwa mọ̀ lóore wípé a ní bàbá tó mọyì wa tó mọyì ọmọ tí ẹ fẹ́ fojú sunkún kankan nínú wa a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé gan ni bàbá máa wá fẹ́ kẹ́ ẹ ṣe ìwúre fún wa ni o bàbá ìwúre. náà ni mo fẹ́ wá ṣe fún yín báyìí. ok sir ẹ má bínú sir ẹ má bínú kẹ́ tó lọ kẹ́ tó bẹ̀rẹ̀ ìwúre ẹ̀yin tí ẹ ń wò wá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé bàbá wa Bánjí Akíntóyè wọ́n fẹ́ fún wa lẹ́bùn àdúà wọ́n fẹ́ wúre fún wa ìwúre ọdún tuntun gẹ́gẹ́ bí àwọn ọmọ kóòtù òjìrè báyìí ìjọba ní ẹ sáré lọ máa wẹ̀ ẹ wẹ̀ gbogbo 20,000 and kìíní kan ẹwẹ́ sọnù ọdún tuntun la fẹ́ bọ́ sí òun náà ni wípé wọ́n fẹ́ ṣe ìwúre fún wa gbogbo àjàlù gbogbo èyí tó ń bá wa bọ̀ kí odò kó gbé lọ ẹ wá fún wa ní ẹ̀bùn wípé ẹ bá wa tẹ like níbikíbi tẹ bá ti wo program yìí ẹ bá wa subscribe YWMO capital letter la fi kọ ẹ jẹ́ kí n tútù pé YWMO Yorùbá World Media gbogbo ẹ bẹ́ẹ̀ yẹn capital letter ni new platform wa ni
ẹ ṣe ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún wa ní àbèrè owó àbèrè omi àbèrè kinní kan gbogbo èyí tá à ń ṣètò orí ìran wa ni bọ̀ àwọn nǹkan kan wà tẹ́ máa fi support wa ẹni tó bá wá jẹ́ nígbà àkọ́kọ́ ni please ẹ bá wa subscribe so that anytime tá a bá ń ṣe program ẹ lè máa rí notification ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n dá padà sí ọwọ́ bàbá wa ká jẹ́ kí gbogbo wa tẹ́wọ́ wọ́n fẹ́ ṣe ìwúre ọdún fún wa ẹ ṣe gan ni bàbá mo dá padà sọ́dọ̀ yín bàbá. ẹ ṣé mo gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá o mo gbàdúrà láti ọkàn mi wá with the faith that I have in God that when I cry unto him he hears me and he grants my petitions. Mo fi yẹn gbàdúrà fún gbogbo yín báyìí pátápátá díẹ̀ tó kù lọ́dún yìí tí ò tí ì parí pẹ̀lú ayọ̀lẹ̀ ló máa parí yín o gbogbo yín lè máa wà nínú ẹ̀dẹ́ láyọ̀ títí dé ọmọ fi dẹ́kun pẹ̀lú ayọ̀lẹ̀ máa wọ the new country pẹ̀lú ayọ̀lẹ̀ dẹ̀ máa lo the new country from beginning to the end pẹ̀lú ayọ̀ la máa fi gba country wa ní new country tó ń bọ̀ ẹnìkan kan lára yín ò ní fẹsẹ̀ kọ ẹnìkan kan lára yín ò ní ṣubú ẹnìkan kan lára yín ò ní sunkún ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún ọkọ ẹ ní sunkún ìyàwó nǹkan burú kankan ò ní wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń wá ire Yorùbá tẹ̀ ń jáde tẹ́lẹ̀ ń ṣe mídíà kankan bẹ́ẹ̀ lọ́lọ́run á ṣe máa wá ire tó máa tì sọ́dọ̀ yín nígbà gbogbo tẹ́ bá dẹ̀ jáde nílé yín pẹ̀lú ayọ̀ lẹ máa jáde pẹ̀lú ayọ̀ lẹ máa lọ tẹ́ máa bọ̀ padà sílé yín every day of the week and every hour of the day lágbára Ọlọ́run. The word of God says, "You shall go out with joy and be led forth with peace. The mountains and the hills, when they see you coming, will break into happy singing, and all the trees of the field will clap their hands for all of you. If there are any thorns in the way as you come, the Holy Spirit of God will remove the thorns and replace them with pleasant trees." Bó ṣe máa rí fún gbogbo yín lọ́dún yìí nìyẹn o. Bó ṣe máa rí fún àwọn ọmọ yín nìyẹn. Bó ṣe máa rí fún àwọn ọmọ kéékèèké tó ń lọ léèwé. Bó ṣe máa rí fún àwọn ọmọ kéékèèké tó ń lọ yunifásitì. Bó ṣe máa rí fún àwọn ọmọ kéékèèké tó ń ti jáde yunifásitì tó ń wá aṣẹ́ tó ń dẹ̀ ti ríṣẹ́ níbikíbi tẹ́ bá wà. Bó ṣe máa rí fún yín nìyẹn o. Ọdún ayọ̀ to the fullest lélẹ́yìí tó fẹ́ wọlé fún yín o ń dẹ̀ máa wọlé fún gbogbo yín pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè o. Ẹ ṣé o Yorùbá nation tá à ń wá Ọlọ́run á gbélé wa lọ́wọ́ lọ́dún eléyìí ó ṣe Trump ló fẹ́ lò á lò délẹ̀délẹ̀ in a way that we will understand and grab bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn mo dúpẹ́ mo kí yín gbogbo mo gbàdúrà pẹ̀lú ọkàn pátápátá pẹ̀lú inú dídùn pẹ̀lú faith in God mo fi gbàdúrà fún gbogbo yín o mi ò ní sunkún ìkankan lára yín o wọn ò ní wá ro nǹkan èrò tí ò dá ìròyìn tí ò dá wọn ò ní wá rò fún mi lára ẹnìkankan lára yín o bó ṣe jẹ́ nìyẹn mo kí yín o ẹ ṣé o. Ẹ ṣé gan ni bàbá.